láàárọ̀ kùtùkùtù o lè ṣe Instagram ẹ báyìí wà bá ti láwí ń bẹ ni máa sọ fún ẹ pé if you need I am everything you need baby gidi gangan bá parí ètò máa forward àwọn kan sí yín wọ́n ṣì wà lórí fóònù exclusive view pọ̀ ń bẹ láì lẹ́tà sí wọn oríṣiríṣi àwọn bàbá ń bàbá in fact sábà parí ètò máa send ẹ sí. ẹ stay there exclusive view ẹ̀yin ló send ẹ sí. ẹlòmí àti ẹ̀ tún sọ fún ẹ lórí nínú comment section pé òun wọ ẹ láàárọ̀ lórí Africa Magic Yoruba bóun ṣe wọ ẹ àti láàárọ̀ òun dìde òun lọ gbé cream kan òun fi ṣe kinní kan wọ́n máa sọ fún ẹ wọ́n jó sopi lórí báwọn ṣe rí ẹ. àìmọye. big dams ṣé díje wẹ́ẹ̀kì kọ́ rèé. kò bí ìwúlò o. I'm single. ẹ jẹ́ àmọ́ baby. Very single. Very single. Kí nìdí? Nítorí ẹ̀ ń ṣàlàyé pé DM yín kún. Wọ́n ní kí n tó wu ní yọjú. Nǹkan tó dá wá wá. Tó bá wá dá tí ò bá wu ní ńkọ́. Ó ṣe ilé ijó ilé dání ti. Torí èmi tẹ̀ fẹ́ràn kí n máa jó. Ṣé rí àtayédáyé ló ti jẹ́ wípé ẹni tó bá ń pariwo òun ló máa lékè ẹni tó bá rò pé òun mọ̀ ṣe wàá máa wọ́nyàn sí ni bùtì wàá máa spice múlẹ̀ nǹkan táyé gbà ń sìn ni àwọn tó yẹ kó ti gòkè àwọn tó yẹ ká máa gbókìkí wọn àwọn tó yẹ ká máa gbọ́ ariwo wọn àwọn kọ́ là ń gbọ́ àwọn kọ́ là ń gbọ́ ṣùgbọ́n ṣe rí ẹni tó bá ti máa ríwó pa ó fẹ́ ó ti jogún ayé o. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀sẹ̀ dé my head is swelling orí mi wú because you people didn't need to see that Ìjẹ̀bú gàrí ni mo oh my God. Ṣẹ́rí tá bá sọ wípé àwọn ọmọ dà lẹ́nu iṣẹ́ tá bá sọ wípé lẹ́nu iṣẹ́ yìí àwọn ọmọ kan wà tó jẹ́ pé wọ́n ò fa ìyà àbùkù àti àbàwọ́n lẹ̀ forúkọ wọn tá bá sọ wípé lẹ́nu iṣẹ́ yìí àwọn kan wà tán mú lókùnkúndùn tó dẹ̀ jẹ́ pé sàn láàrin ni wọ́n ń ṣe nínú wọn láti rí arábìnrin tí mo gbé wá fún wa yìí tá bá tún wá wò nídàkejì àwọn èèyàn máa ní Damilola kan rèé Damilola kan tún rèé kí ló dé wọ́n tapo gangan kí ló ṣẹlẹ̀ torí Damilola Oni ni mo gbé wá lẹ́nu ẹ jẹ́ ká fi tó kulẹ̀ kó máa rókì lọ́pọ̀ èmi àti yín torí nǹkan tẹ́ fẹ́ sọ yẹn ẹ̀rí náà bíbá ilé ìníṣẹ́ wa dáadáa. Àlàáfíà ni mo wà mo ní Damilola di méjì ṣẹ́rù wá ń bà kan ní báyìí. Àlẹ̀rù wa ẹ̀rí tí ẹ ti bẹ̀ mí torí mi ti sékè báyìí rẹ̀ di ẹ̀rù lèmi wà ẹ̀yin lẹ́wà léèwé sọ́jà fún yín lẹ́nu ẹ̀ ti gẹ́ ẹ̀ tiẹ̀ tó mọ̀ pé lẹ́yìn ètò ìyàwó yẹn á sì pè mí pé báwo lẹ ṣe wá kò ẹni pé mi mú daṣọ bora everybody wà. èmi náà daṣọ bora. daṣọ bora baby his eyes that know what belle food is stomach ojúlówó tó yóò ná ṣe wà dáadáa. Àlàáfíà ni mo wà. ṣe nǹkan Olúwa ṣe. ẹ kọ́kọ́ bá mi káwọn olólùfẹ́ yín wọ́n ti ń retí yín. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ti Big Dams ẹ̀yin ti Damilola Oni àti gbogbo ẹ̀yin tẹ́ wò mí pátápátá Damilola Oni lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí ẹ tí mo wí pé mo ló fún adé ni mi yé nìre ọmọ akẹyẹ ti dádé orí igi ọmọ ládé ọmọ ọba tó ní ṣẹṣẹ fún ọmọ mo lé nílé mo sunlẹ̀ lẹ́ẹ̀kan mo níyàn lé mo jà tẹ́sùn mo lé mo jí láǹfọ̀fún ṣàlàáfíà lẹ́wà ṣe dáadáa ni mo bá yín. ó dáa àti kọ́kọ́ mú yẹn ní intro torí tó bá ní Damilola ti di méjì ẹ̀rù ń bà kan fúnra sọ̀rọ̀sọ̀rọ̀ gan ti di méjì àbọ̀ dáwọn èèyàn tún kọ́ àbí ẹ wá jẹ́ ká fà sẹ́yìn díẹ̀ orí ètò àjírẹ́bí ní púpọ̀ nù wa ti kọ́kọ́ dá yín mọ̀ pé ọmọ ló dáa tó yìí ní láìṣàṣàmú tẹnu wọn ṣe ṣámṣám báyìí àwọn olólùfẹ́ wa ní ká béèrè pé ṣé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ fi síwájú kẹ́ tó wọnú eléré àgbéléwò àbẹ tí ń ṣe léré àgbéléwò tẹ́lẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yọjú ẹ̀ tún wá padà sí díẹ̀. ẹ ṣe rí ẹ jẹ́ ká sọ pé gbogbo ẹ̀ wọnú ara wọn ni ṣùgbọ́n mo máa fún yín lérèfé bí ìrìn àjò yẹn ṣe jẹ́. ẹ dákun. tó bá ní pé èèyàn fẹ́ràn láti máa sọ̀rọ̀ láti kékeré irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ lọ́lọ́run dá mi
mo jogún díẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n fi ṣe iṣẹ́ ṣe o. Ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n. Ibikíbi tẹ́ bá ti gbọ́ pé bàbá mi ń sọ̀rọ̀, ẹ máa fẹ́ jókòó, ẹ máa fẹ́ gbọ́ tẹnu wọn torí ó dùn létí. Bẹ́ẹ̀ ni ẹ máa fẹ́ gbọ́ tẹnu wọn. Láti kékeré mo ti wà ní drama group ní church. Bí à ń ṣeré, à ń pohùn, mo tiẹ̀ máa ń pẹ̀sà nígbà tí mo wà ní kékeré. Bẹ́ẹ̀ ni fún àwọn ìgbéyàwó tó bá ń ṣe ní church, màá kàn gba oríkì ọkọ, màá gba oríkì ìyàwó, màá jọ pọ̀ mọ́ ewì tí mo fẹ́ ké, mo dẹ̀ máa ké, wọ́n máa fún mi lówó, wọ́n máa yẹ́ mi sí, wọ́n máa pariwo mi. Àti kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Ìgbà tí mo wá dé school, University of Ibadan ni mo lọ, linguistics dẹ̀ ni mo ṣe. Ṣùgbọ́n àwọn kan ò tilẹ̀ mọ̀ dí sin bóyá linguistics ni mo ṣe ní school ni o àbí theatre ni mo ṣe, because theatre ni wọ́n ti máa bá mi lóòrèkóòrè nígbà tí mo wà ní UI. Àwọn lecturers mi gan wọ́n máa sọ pé ṣé theatre àti lọ́mọ yìí wà ní àbí linguistics torí kò yé wa. Mo ṣe débi pé mo ṣe initiation ní theatre art, so bona fide thespian ni mí. Ṣe ọ̀rọ̀ mi yé yín. Láti gbà yẹn mo bẹ̀rẹ̀ sí ní ṣe stage. Ìgbà tí mo wà ní UI náà mo ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ní UI náà, Diamond FM, mo ṣiṣẹ́ ní Diamond FM fún bí ọdún 3 tí mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níbẹ̀ pẹ̀lú bọ̀bọ̀ kan tó ń pè ní Túnjí. A máa ń ṣe àwọn radio talk tọkọ àti ìyàwó yẹn, àwọn lọ́kọláya, àwọn èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ gan nígbà yẹn ní school. Ìgbà tí mo wá kúrò school tán, mo lọ serve. Ẹ lọ ṣe àgùnbánirọ̀. Bẹ́ẹ̀ ni mo lọ ṣe àgùnbánirọ̀ ní Enugu ni mo ti ṣe. Enugu, Imo, Owerri, Igawa Dutse, Enugu lele o. Enugu ni mo ti ṣe àgùnbánirọ̀. Níbẹ̀ wá ní mo tún joyè. Mo wá jẹ́ drama coordinator lódìdí Enugu ní NCCF fúngbà yẹn. Ibẹ̀ gangan ni mo ti wá fi bẹ́ẹ̀ gbilẹ̀ nínú pé à ń kọ́ ìmọ̀ ṣe, à ń kọ́ ẹlòmíì, à ń kó nǹkan jọ, à ń kó èèyàn jọ. Adẹ̀ ń gbé eré jáde fáwọn èèyàn láti wò tán dẹ̀ máa gbádùn. Ibẹ̀ ni mo ti fẹ́ kọ́ jùjùjù kó tẹ́ wulẹ̀ kí n ṣe ní school gan dàbí alára torí èmi ni mo wà in charge níbẹ̀, èmi ni mo ṣe alákòóso, èmi ni gbogbo èèyàn ń wò, èmi ni gbogbo èèyàn ń tẹ̀lé. Ó jẹ́ kí òye yẹn kó tóbi nìyẹn o. Bẹ́ẹ̀ ni ó wá jẹ́ kó òye yẹn kó yé mi dáadáa sí. Ìgbà tí mo wá kúrò l'Enugu tí mo padà dé, mo ṣiṣẹ́ díẹ̀ fún ilé-iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kan. Fún bóyá bí oṣù 3. Ìgbà tí mo wá kúrò níbẹ̀ ni mo ṣe audition Àjírebí. Ìgbà tí mo wá ṣe audition Àjírebí, bọ́lọ́run ṣe ní pé èmi dẹ̀ ni mo máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ibẹ̀ nìyẹn. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ career mi ní 2017. Ọdún 2017 ìgbà tẹ́lẹ̀ audition Àjírebí yẹn ṣó ní àwọn nǹkan àtakò bóyá tó ṣẹlẹ̀ àbí ẹ lérò wípé mo dáa ni wọ́n mú mi àbí èèyàn kan sọ pé ọmọ wa ń bọ̀ Damilola ló ń jẹ tó bá ti rí ẹ tí mo pọ̀ ọmọ wa ni. Mi ò tiẹ̀ wú lọ mọ ẹnikẹ́ni rí ń bẹ̀. Mi ò mọ àwọn tó jẹ́ àwọn tó ń ṣètò. Kódà kó tó di ìgbà tí mo ṣe audition yẹn gan, mi ò mọ̀ pé ètò kan wà tó ń jẹ́ Àjírebí. Ọ̀rẹ́ mi kan ó ti wà ní Canada ń sìn, òun ni ó ń tag mi gbà yẹn lórí Instagram pé Damilola Oni, she can do this thing. Ó dáa gan, àti school ni a ti mọ̀ pé ó máa ń sọ̀rọ̀, ó máa ń ṣe gbogbo irú nǹkan báyìí torí ìgbà tí mo wà school ní secondary school náà, mo jẹ́ drama coordinator náà ní school gbà yẹn náà. So ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní tag mi ni mo ṣe wá rí pé ètò kan wà tó ń jẹ́ Àjírebí, wọ́n wá ń ṣe audition. Bí mo dẹ̀ ṣe audition, èmi tiẹ̀ kọ́ náà kọ́kọ́ mú. Torí àwa 3 ni wọ́n mú tí akẹ́sẹ̀járí. Ìgbà tí àwa 3 tún wá padà ta lọ ṣe bí ìpele kejì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú mi nínú ẹ̀. Ká ṣe sọ wípé bí Ọlọ́run ṣe sọ pé ìrìn àjò yẹn tó ṣe máa lọ nìyẹn. Ìgbà tẹ́ wá kúrò Àjírebí lẹ wá tún wá padà sínú movie. Rárá o, mi kúrò l'Àjírebí o. Nígbà tí mò ń ṣe Àjírebí, company tó ń ṣe Àjírebí yẹn náà, wọ́n máa ń ṣe àwọn fíìmù àgbéléwò. Wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí tí wọ́n máa ń pè ní series. Ọlọ́sọ̀ọ̀sẹ̀. Àwọn tó máa ń lọ jàǹtìrẹrẹ yẹn. Mo wá lọ bá ọ̀gá mi, mo ní kẹ́dẹ̀ máa wo. Mo mọ kíní náà ṣe, mo ṣe ń UI o, mo tún ṣe initiation, mo tún ṣe drama coordinator. Ọ̀gá mi ṣàníyàn. Ṣé wọ́n jẹ́ bí actor ni? Mo l'actor ni mi. Mo lè ṣe ọ́n bá ní ó dẹ̀ fún ní bí scene 2 ẹjọ́ tí ẹ ṣe káàtì ẹ̀wò. Mo tátán síbẹ̀ ni. Mo tátán. Mario. Ìgbà tí mo fi máa ṣe scene 2 wọn ni ẹ má wọrí. Ẹ̀kọ́ dáadáa ẹjọ́ máa lọ bẹ́ẹ̀. Lórí ojúwe iṣẹ́. Ìgbà yẹn ni wọ́n fi ṣe bọ̀rọ̀ kìnní.
bẹ́ẹ̀ni 120 episodes dẹni bọ̀rọ̀ kìíní mo wá wà nínú 120 episodes yẹn. Wow. Bẹ́ẹ̀ni iṣẹ́ ló gbé yín débẹ̀. iṣẹ́ in fact ó lágbára. ẹ wá jẹ́ kí n béèrè lọ́rọ̀ iṣẹ́ yìí àwọn èèyàn sọ wípé Nollywood ní àjọ wa yìí ẹ̀ka wa Yorùbá pé Nollywood máa ń gbóríyìn fún ariwo ju bí wọ́n ṣe máa ń gbóríyìn fún kéèyàn mọṣẹ́ ṣe kéèyàn kíṣẹ́ èèyàn dà kókó ojú òṣùwọ̀n ìyẹn hype over talent ṣé lóòótọ́ ni ṣé ẹ ti rí àwọn ìpèníjà bẹ́ẹ̀ pé ẹni tó gbéṣẹ́ yẹn fún iṣẹ́ tó yẹ kó gbé fún mi ẹni tó gbé fún ariwo ló kàn wá ń di ẹ̀. ṣe rí àtayédáyé ló ti jẹ́ wípé ẹni tó bá ń pariwo òun ló máa lékè ẹni tó bá rò pé òun mọ̀ ṣe. ẹ ṣàlàyé ẹ̀ fún wa. bẹ́ẹ̀ni bíbélì gan sọ ó ní a covered mouth is a covered destiny. ṣe rí nílé ayé yìí tí o bá mọ̀ pé o mọ̀ nǹkan ṣe ó dáa kó o yá tètè bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ wípé kíní yìí o mo fi oògùn ara mi gbárí o wípé mo mọ̀ ọ́ ṣe wàá máa fi hàn wọ́n náà ìmọ̀ ọ́ ṣe ẹ bó ṣe tó wàá máa fi hàn sáyé kan máa gbọ́. ẹ̀rà tá a wà yìí ẹ̀rà ẹ̀rọ ayélujára ni kò sẹ́ni tó fẹ́ mọ̀ bóyá èèyàn kan jókòó síbi kan ọmọọṣẹ́ kan ṣe báwo ló ṣe fi hàn wá ó gbọ́dọ̀ fi hàn wá pé o tó gbangba sùn lọ́yẹ́ ọmọọṣẹ́ yẹn ṣe. So PR we continue to thrive bóyá a fẹ́ o bóyá a fẹ́ o ìwọ tó bá ti wá mọ̀ pé o mọ̀ ṣe yẹn ìwọ ló wà ní jókòó lórí pé o mọ̀ ṣe nìkan tó dẹ̀ tó bá dákẹ́ òun ni tààrà àbá dákẹ́ wá wá fi ariwo kún Adébáyọ̀ Fálétí sọ ó ní ká wọ́n yàn díẹ̀ sí wàá máa wọ́n yàn sí ni bó ti wàá máa spice múlẹ̀ nǹkan táyé gbà ń sìn ni ṣùgbọ́n lóòótọ́ ni wípé ariwo ó máa ń surpass talent ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń dùn yàn gan torí ìgbà míì àwọn tó yẹ kó ti gòkè àwọn tó yẹ ká máa gbókìkí wọn àwọn tó yẹ ká máa gbọ́ ariwo wọn àwọn kọ́ là ń gbọ́ àwọn kọ́ là ń gbọ́ ṣùgbọ́n ṣe rí ẹni tó bá ti máa ríwó pa ó ti jogún ayé o. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín nídìí ariwo àti pé kí iṣẹ́ yàn dáyàn lójú ṣé ẹ ti pàdánù iṣẹ́ rí lórí wọ́n á pè nǹkan kan ní industry politics pé òṣèlú ní industry nìyẹn àbí favouritism ẹni ìdásí wa ọmọ wa ni àti who you know who connect you ṣé ẹ ti pàdánù iṣẹ́ tẹ́ máa later gbọ́ wípé ẹni báyìí lọ gbé fún àbájọ torí pé ẹnìyẹn mọ producer ni àbó mọ director lọ ṣe gbé fún ṣó ṣẹlẹ̀ sí yín rí. kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí mi rí kò sẹ́ni tí ò kì í ṣẹlẹ̀ sí mi lè sọ pé mo mọ Dámilọ́lá Bánirẹ́ kí n wá ní pé mo mọ ẹ̀mí mọ bóyá ẹlòmíì tó jókòó báyìí kán wá ní pé ẹni báyìí àtẹni báyìí ló fẹ́ ṣe nǹkan báyìí ẹni tí mo mọ̀ náà ni mo máa mú bẹ́ẹ̀ ni ẹni tí mo mọ̀ ni mo máa mú. nígbà tí ẹ mọ̀ tí ó máa fún yín ní nǹkan tẹ́ ẹ fẹ́ àbí kí ẹ rárá o tèmi ò wá rí bẹ́ẹ̀ o. tó bá jẹ́ pé iṣẹ́ yẹn tó bá ti mọ̀ ọ́ ṣe tó bá jẹ́ pé wọ́n ní lágbájá ó mọ̀ ọ́ ṣe lágbájá ilé náà ó mọ̀ ọ́ ṣe tó bá ti wá jẹ́ wípé àwa ń gbé wọn síra wọn tó bá jẹ́ pé ẹni ìdẹ́ mọ̀ ọ́ ṣe díẹ̀ jẹ́ ni ìlọ ṣùgbọ́n ṣẹ́ ni mọ̀ ọ́ ṣe ó mọ̀ ọ́ ṣe mo dẹ̀ mọ̀ ọ́ rí òun ni mo máa mú o. bẹ́ẹ̀ ni so kò síbi tí yẹn ò sí kò síbi tó ti kí n ká di ìyálẹ̀ àwa ni ká jẹ́ kí ìwà wa bá ṣe ń ṣe especially ní entertainment industry àwa ni ká jẹ́ kí ìwà wa dà kó jẹ́ pé káwọn èèyàn lè fogun wa gbárí pé oníwà tútù dẹ̀ ni o òun fàjọgbọ́n o ó dẹ̀ mọṣẹ́ ẹ̀ ṣe ó dẹ̀ máa tètè dé ó dẹ̀ máa ṣe báyìí fún ẹ ó máa bẹ polówó ṣẹ́ ẹ ó máa bẹ ṣe gbá ó máa bẹ ṣàwo ìyẹn gangan ló máa jẹ́ kéèyàn máa ní upper hand pẹ̀lú èbọ̀ pé kò síbi tí o ti sí favoritism àbí báwo ni ẹ máa pè kò síbi tí o ti sí politics nínú banking nínú everywhere ló wà kábàárà wa sọ pé entertainment tó jẹ́ pé ojú là ń tà kò síbi tí o sí. nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo rí gbólóhùn méjì kan tí mo fẹ́ ka yànnàná ẹ sọ nínú ẹ ní ó máa tètè dé àti pé ó máa bá yín post náà ó máa tètè dé yẹn ìyẹn dá lé lórí discipline. bẹ́ẹ̀ni. àwọn èèyàn sì máa ń sọ pé kò sí discipline mọ́ nínú industry alámàmá bí ẹ̀yin tẹ́ wà nínú industry pé ṣé discipline wà àbí kò sí àbí ó kàn farajọ discipline pé ẹ ṣàjẹ́ ká máa yí lọ báyìí àárò ògùn ẹ̀ ṣe. irọ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bóyá torí pé àwọn tèmi máa ń bá ṣiṣẹ́ o wọ́n mọ irú èèyàn tí mo jẹ́ wọ́n mọ nǹkan tí mo fẹ́ wọ́n dẹ̀ mọ nǹkan tí mi ì fẹ́ nítorí ẹ̀ náà ni mi ṣe ní gbé sàárà mi kọjá mọ́ṣáláṣí tí ò bá ti dá mi lójú wípé ẹni máa fún mi ní nǹkan tí mo fẹ́ ẹ̀mí ò ní wulẹ̀ dọ́dún ẹ̀ rárá ṣùgbọ́n torí mi ò fẹ́ wàhálà owó dẹ̀ là ń ná ojoojúmọ́
wákàtí yẹn dẹ̀ ń lọ ṣùgbọ́n tó bá dá ẹ lójú pé ọmọ Damilola Oni òun ló lọ bá ṣiṣẹ́ discipline wà. Discipline wà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wọ́n á ní kó dé láago mẹ́jọ dé láago mẹ́jọ torí wọn aláwọ̀ kan lè dé láago mọ́kànlá tí wọ́n sọ pé wọn tún ní bẹ̀bẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tún sọ pé ẹ sáré bá mi yaṣẹ́ mi. Báwo ló ṣe máa rí lára ẹ̀yin producers? ìyẹn ò lè work lọ́dọ̀ tèmi kò ń lè nǹkan tí ò lè fẹsẹ̀ múlẹ̀ rárá ni o ò lè dé láago kan kó wá máa sọ pé aago kan ló ń lọ kó tí èmi gẹ́gẹ́ bí producer o mi mọ bó ṣe ń ṣẹlẹ̀ lápá àbòmí o ṣùgbọ́n kò sẹ́ni tó lè máa là lé mi lọ́wọ́ nínú àwọn actors tèmi àtọmọdé àtàgbàlagbà nínú gbogbo wọn pátápátá kò sẹ́ni tó lè máa sọ fún mi pé ààyè báyìí ìyàgò báyìí ni mo máa parí iṣẹ́ o ìyàgò báyìí mo dẹ̀ máa kúrò lórí set kò sí nǹkan tó jọ lọ́dọ̀ tèmi. Ṣé àsọyé la máa sọ pé wà ní àbí ẹ máa kọwọ́ bọ̀wé? Àsọyé ni o kódà kò sẹ́ni tí mo gbé contract fún rí pé báyìí ẹni tó bá máa wá ṣerú ẹ̀ á wá ti wá bá mi pé ọkọ mi báwo ló ṣe fẹ́ bá mi ṣe tí màá ṣe tètè kúrò bí ẹmọ pípẹ̀lẹ́ lákọ olàbò bóníkálukú bá ṣe ń sọ sí àwọn tó bá ṣe ń yé sí òun ló mátà tó bá ti pé Màtírónkẹ́ Odùsọ̀yà tó máa ní dámì jọ ṣé mo lè kúrò lọ́dọ̀ ẹ̀ bóyá títí ọwọ́ aago 6 ẹ jẹ́ kí n bá yín wò tábà lè parí ẹ̀ tábà lè tètè parí ẹ̀ tí bá ti wá lọ bá director mi àwọn Ìlọ́lá báwo ni ṣá lè parí kíní ní ìyàgò báyìí kò lè work o Màtírónkẹ́ wọ́n mà ní kò lè work dámì ò lè jọ wọ́n ní okay wọ́n bá yín fi bí 2 hours kún tó bá ti di bí 8 ẹ̀ lè máa lọ ẹ̀ má wọrí tábà ṣiṣẹ́ tán gan ẹ̀ máa lọ eré nìyẹn àsọyé wà ṣùgbọ́n tó bá máa fi di 8 9 náà tá àti parí iṣẹ́ náà kò sí nǹkan tó fẹ́ ṣe sí wọ́n ní Màtírónkẹ́ máa sùn ní o máa bá yín gbòtẹ́ wọ́n dẹ̀ máa gbọ́ sí mi lẹ́nu kò sẹ́ni tó ṣẹlẹ̀ rí wípé bóyá àjọ sọ àsọyé yóò gbọ́ wàhálà wà wọ́n ń bẹ̀ mí ṣerú ẹ̀. Ẹ ṣé wọ́n bá yín ṣerú ẹ̀ yìí ó dá lé lórí pé ọwọ́ tẹ́ ẹ fi múra yín ìhà tẹ́ ẹ kọ sí àwọn èèyàn àbí owó tẹ́ ẹ ń san fún wọn. Mi rò pé tówó ni ẹ mọ̀ pé owó fún ni ò tó yàn. Lóòótọ́. Torí pé tí wọ́n bá pè mí síṣẹ́ ó ní àwọn nǹkan kan àwọn ìwà tí mi ní wù lórí iṣẹ́ ẹ̀ ó láwọn ìṣe tí mi ní ṣe lórí iṣẹ́ ẹ̀ ó ní àwọn nǹkan tí mi ní fi lò ẹ́ so tí èmi náà bá pè ẹ́ síṣẹ́ ó láwọn nǹkan tó ní lè sọ fún mi pé ó fẹ́ fi lọ mi ó láwọn ìwà tó ní lè wù sí mi nítorí ẹ̀ kò gbogbo ẹni tó bá ti wá sórí set mi pátápátá àsọyé wà iye báyìí lówó tẹ́ fẹ́ gbà ó iye báyìí ni mo ní o kódà kó tó dé mo máa ti san fún ẹ so kò sí kùsínú kò sí pàǹbára wa jà kò sí pé kinní kankan lọ́rọ̀ mi ẹ dẹ̀ mọ̀ wípé bí oníkálukú ìhà tó oníkálukú kọ síṣẹ́ iná ó yàtọ̀ àwọn èèyàn dẹ̀ máa ń mọ̀ pé ẹni yìí kò fi iṣẹ́ ìṣeré o máa tó bá dọ́dọ̀ ẹ̀ ó máa bá ìjà o máa bá ṣe pé tó bá ti dọ̀rọ̀ ṣẹ́ kò fi ṣeré so tó bá ti mọ̀ pé ọ̀dọ̀ Damilola Oni nọ́mbà wọn mọ̀ pé iṣẹ́ làwọn ń bọ̀ wá ṣe kò sí eré mọ́. torí à ń rí àwọn àrídájú iṣẹ́ yẹn náà torí ó ń jáde àmọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ṣé ó nígbà kan tí ẹ ní àwọn ìpèníjà kan bóyá tẹ́ fi wò pé iṣẹ́ yẹn jẹ́ wá filẹ̀ fún wọn níbi tá a bá dé yìí ó jẹ́ ń du orí ara mi kí rọra withdraw. kò fẹ́ẹ̀ sí ẹni tó máa wà nídìí iṣẹ́ kan tó máa sọ pé òun ò rí ìpèníjà rí lẹ́nu ẹ̀ ó ti nígbà kan tí mo ti wà rí téèyàn kan ti sọ fún mi tó sọ pé òun ò lè láíláí bá mi ṣiṣẹ́. ṣe ni. mi mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ni o ṣùgbọ́n ó ṣáà sọ pé òun ò lè láíláí bá mi ṣiṣẹ́ ibi tẹ́mi bá ti wà o tóun bá ti wà o a lè jọ ṣiṣẹ́ pọ̀ ẹni yìí dẹ̀ ni ó ga jù mí lọ tí bá ti wá ó wá ṣẹlẹ̀ pé bóyá bí ẹ̀kan bí ẹ̀mejì tí bá ti dórí iṣẹ́ wọ́n máa sọ fún mi pé lágbájá o ó tiẹ̀ ti ṣẹlẹ̀ rí tó jẹ́ pé mo dórí set ó yẹ kí n play role kan role yẹn ó tóbi díẹ̀ fún mi ó jọ mí lójú gan ìgbà ẹ̀dẹ̀ ní mi ò tí ì di Damilola Oni ti sìn táwọn èèyàn mọ̀ ìgbà tí mo wá débẹ̀ 5 hours 6 hours 8 hours mi gbọ́ nǹkan kan ó ṣàpè ṣùgbọ́n èmi ló yẹ kí n lead iṣẹ́ yìí ó yẹ kí n ti máa ṣiṣẹ́ ìgbà tó yá ni producer yẹn ṣàwá ó wá bá mi nínú yàrá ó bá ní ṣó ṣe lágbájá ni mo ní kí ló ṣẹlẹ̀ nítorí ó yẹ kẹjọ ṣiṣẹ́ ẹ̀ ni àmọ́ sọ pé ká mú nínú òun àbí wọ̀. ó ṣẹlẹ̀ sẹ́yìn náà. bẹ́ẹ̀ ni pé ó dẹ̀ mọ̀ pé mi ò lè mú ẹ lórí lágbájá mo dẹ̀ ní kò sí ìyọnu kí la máa wá ṣe báyìí kò sí nǹkan tá a fẹ́ ṣe o mo ní róòlù kan tí ò lọ títí bóyá bíi sín 5 sín 6 òun ni wàá padà wá ṣe o. mo kọ́kọ́ fẹ́ gbẹ́rù mi mo fẹ́ máa lọ inú mi bàjẹ́ inú mi ò dùn ó dùn mí mo rò pé tí n bá gbẹ́rù mi kúrò níbi tí mo lọ mo máa lọ fún lágbájá ènìyàn mi ní lọ fún o eléyìí tó fẹ́ ṣe yẹn tán níwọ̀n kò lè àlejò ṣiṣẹ́ pọ̀ yẹn kóun ṣe 6 tó fẹ́ fún mi yìí máa ṣe
torí ibi tá a jọ wà yìí àjọ máa ṣiṣẹ́ yìí àjọ máa ṣe ńlá ni àjọ máa lówó lọ́wọ́ ni kò dé sẹ́nì kankan tó lè lé mi kúrò ní iṣẹ́ yìí torí ẹ̀fọ́ kan kò ní lẹ́fọ́ kan láwọ̀ mo jókòó mo dẹ̀ ṣiṣẹ́ normal me máa gbẹ́rù mi ó dùn mí pé mo ń lọ mi ṣiṣẹ́ yìí mọ́ ṣùgbọ́n ọlọ́jọ́ yẹn ni mo decide pé ó ti ń ṣẹlẹ̀ òbí ẹ̀kan bí ẹ̀mejì tí mo ti gbọ́ pé lágbájá sọ pé wọ́n lè bá iṣẹ́ òun lẹ̀ láfẹ́ lò fún iṣẹ́ yìí nílé lù ẹ́ mo ti gbọ́ lẹ́ẹ̀kan mo ti gbọ́ lẹ́ẹ̀kejì ṣùgbọ́n ń gbé ó ń bà mí lọ́kàn jẹ́ ó jẹ́ kí n jókòó rí pé tí mo sọ pé ṣé mo lè continue iṣẹ́ ìbáyìí ẹni yìí tóbi ẹni yìí àgbà òṣèré ni báwo ni mo ṣe fẹ́ ṣe nínú industry yìí tí mo fi máa lè cope tẹ́ni ìbá decide pé báyìí ló ṣe fẹ́ ṣe fún mi ṣùgbọ́n ìgbà tó wáyé mo wá wò pé ṣẹ́ni yìí ṣó wà ń bẹ́ ìgbà tí mo lọ school ni kò sí ń bẹ̀ ṣóhun ló san school fees mi rárá ìgbà tí mo bẹ̀rẹ̀ kàríà yìí ṣóhun ló bá mi bẹ̀rẹ̀ kàríà yìí rárá ògo tọ́lọ́run wá fẹ́ gbé fún mi yìí ṣóhun ló fẹ́ gbé fún mi ni rárá then it's not relevant in the scheme of things nítorí ẹ̀ mo ṣe wò pé láyé kò sí nǹkan tó jọ iṣẹ́ yìí máa ṣe máa fi lówó lọ́wọ́ máa fi là máa fi lu àwọn èèyàn adé mọ̀ mi káàkiri àgbáyé ibẹ̀ náà mo dẹ̀ ṣe wà dísìn agbára Ọlọ́run. ẹ máa stubborn. ká níyẹn ni mo stubborn. oṣù wo lọ bí. May ni mi Taurus ni mi. ó ti ń jọra wọn bẹ́ẹ̀ àti mú mọ́ra àti mú pọ̀. ẹ wá jẹ́ kí n bi yín ìpinnu ọjọ́ yẹn. bẹ́ẹ̀ni. tẹ ẹ wòra yín pé èmi ìyá anybody I'm not gonna leave here kí ni ìpinnu yẹn bí nínú iṣẹ́ yín. mo fẹ́ lè sọ pé ìpinnu yẹn ni ìpilẹ̀ṣẹ̀ Damilola Oni bẹ́ẹ̀ ni nínú pé à ń ṣe sinimá à ń ṣe especially as a producer. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń wò pé kò sí nǹkan tí mo fẹ́ máa ṣe iṣẹ́ ara mi pé bóyá lóòrèkóòrè fún nígbà tí oníkálukú lè pè mí síṣẹ́ so I would rather be an actress than be a producer. ìyẹn nígbà yẹn ṣùgbọ́n ìgbà tí kíní yẹn bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ìgbà tí mo wá take decision yẹn lọ́jọ́ yẹn mo wá wò pé wọ́n pè mí kí n wá jẹun wọ́n pè mí kí n wá jẹun wọ́n pè mí kí n wá jẹun ìyẹn túmọ̀ sí wípé èèyàn kan lè jókòó síbì kan tó dẹ̀ lè decide wípé ẹ má pọ̀ mọ́ ìwá jẹun mọ́ o. ká mú lọ́wọ́ dání. kí ló dé tèmi náà ò lè gbé kòkó ọbẹ̀ mi kalẹ̀ tí mi ò lè gbé sọlẹ̀ mo ṣe wò pé ó dáa èmi náà lọ ra kòkó ọbẹ̀ màá wá ra ingredients èmi náà wá máa sí oúnjẹ màá wá máa pe irú wá ògiri wá láti wá jẹun ìyẹn gangan ló bí pé I must become a producer. I must because alákọ̀ọ́kọ́ mi ò sọ pé mi ò fẹ́ bu ẹnu àtẹ́lu àwọn irúfẹ́ iṣẹ́ tá à ń ṣe o ṣùgbọ́n irúfẹ́ iṣẹ́ tá à ń ṣe nígbà míì ó lè má jẹ́ irúfẹ́ iṣẹ́ tí èmi fẹ́ kí àwọn èèyàn rí mi nínú ẹ̀ ó lè má jẹ́ irú iṣẹ́ tí mo rò ó lọ́kàn mi pé ó máa gbé mi ga àbó máa bùkún mi gẹ́gẹ́ bí òṣèré ṣùgbọ́n tí n bá jókòó tí n bá ní character báyìí wà challenging ó yẹ kí n ṣe wò kí n dán wò kí n wo báwọn audience mi ṣe máa gbà tí n bá kówó mi lápò mi tí n bá ṣe òun ló ní iyì o mi lè lọ bá lágbájá pé producer báyìí character báyìí ó rí àbí ó wá rí mi nú ẹ mọ̀ pé èèyàn ò dùn sọ ṣùgbọ́n tó bá wò pé nǹkan báyìí mo fẹ́ ṣe character báyìí ni mo fẹ́ ṣe wà wá gbé owó títí ẹ kalẹ̀ pé okay let me produce this by myself so production gives you the grace and opportunity to láti jẹ́ káwọn èèyàn rí ẹ ní irúfẹ́ space irúfẹ́ light irúfẹ́ character tó fẹ́ kàn ti rí ẹ gẹ́gẹ́ bí òṣèré tó o bá tí ì máa sọ wípé iṣẹ́ báyìí ni mo fẹ́ ṣe iṣẹ́ báyìí ni mo fẹ́ ṣe you cannot control the narrative other people will control the narrative for you so foundation pé mo fẹ́ jẹ́ producer foundation pé èmi náà fẹ́ máa fáwọn èèyàn lóúnjẹ foundation pé èmi náà fẹ́ I want to build resources ibẹ̀ gangan ni decision yẹn ti wà. ìjọ yẹn ló ṣẹlẹ̀ nígbà tí iṣẹ́ yìí wá jáde ṣe wọ́n pé lead ló yẹ kẹ́ play bóyá tẹ́yìn ò bá ti rí pé Adami ló play lead yẹn nígbà tẹ́ wá play 5 scenes nígbà tó jáde báwo làwọn èèyàn ṣe tẹ́wọ́ gba 5 scenes yẹn. èmi ò tiẹ̀ wúlẹ̀ wú bẹ̀. ipa kò gbọ́ ṣùtì ọlọ́run ló dàrú ṣe rí eléyìí tèmi bá ti ṣe yẹn màá wá fi lọ́lọ́run lọ́wọ́ pé ọlọ́run bá mi fàlùbáríkà sí fẹ́ni tó níṣẹ́ yìí tálùbáríkà bá ti worí ẹ̀ tán bá ní Damilola Oni Damilola Oni náà wà nù ẹ̀ ó ti tán tán bá ní ṣó ṣe dáadáa ó ṣe dáadáa o ó ti tán kó mi ì tí ẹ̀ wulẹ̀ wo pé jẹ́ ń wẹ̀yìn wo kí n wo nǹkan tó ṣẹlẹ̀ síṣẹ́ yẹn mi ì tí ẹ̀ notice
ẹ ti ṣe o ti lọ ahead àwọn èèyàn kan máa ní all road na road so far na front as long as na front just you shall no go back no dey go back kódà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín nínú tá a bá ní èèyàn ní fulfilment pé nǹkan tẹ́yàn lọ́rùn èèyàn dúpẹ́ fọ́lọ́run broadcasting àbí acting ní ọjọ́ ìní tẹ̀bádé. ó wà dáìsí ẹ̀jẹ̀ àwò ṣùgbọ́n lórí broadcasting mo dúpẹ́ fọ́lọ́run ṣé wàá rí pàápàá jùlọ lórí acting mo dúpẹ́ fọ́lọ́run mo túbọ̀ dúpẹ́ fọ́lọ́run síwájú sí i ṣe rí tọ́lọ́run bá ṣàtì fàlùbáríkà sí iṣẹ́ èèyàn tí ọ̀nà bá wà níbi kan tí ò bá ti dí ìyẹn gangan òun ló ṣe kókó jù tó bá ṣàti jẹ́ pé eléyìí tán bá ti ń ṣe táyé bá ti ń rí ẹ tán bá ti ń fẹ́ òun gangan ló ṣe kókó jù sí mi ṣùgbọ́n lórí méjèèjì mo dúpẹ́ fọ́lọ́run. Tí a bá wá wò pé bóyá lé ní àbílẹ̀ tó máa mú lọ́la acting yẹn fi bẹ́ẹ̀ fara sí mú àbí òun yẹn kẹ́kọ̀ọ́ fà sẹ́yìn díẹ̀ ṣé ẹ máa padà lọ sí ìdí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láì máa wò pé bóyá ó fà yín sẹ́yìn not considering it a setback. kò tiẹ̀ nílò kí mo sọ pé bóyá mo fẹ́ fà sẹ́yìn díẹ̀ àbí mo sọ pé mo fẹ́ relax nínú acting kó tó di pé mo padà sí broadcasting. Broadcasting is my first love. Iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí gidi gan-an ni. Ṣé wá rí acting wá ní òun wà jealous gan. Ẹ máa kọjú sí ni kó tó lè kọjú sí yín. Ẹ gbọ́dọ̀ kọjú sí gangan tó jẹ́ pé ẹ máa lu alágbẹ̀dẹ yẹn ó gbọ́dọ̀ máa lu ní yẹn ní kíkan. Ló tó máa mọ̀ pé dàgbẹ́ ni serious jẹ́ kí èmi náà fún time kí n fún l'attention. Acting takes a lot, you know, but èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń rò wípé you should be able to diversify as human naturally. So mo ti wò pé tó bá ti dé ibì kan kò tí ì débẹ̀ ni tó bá ti débẹ̀ mo ó yẹ kí n lè sọ pé jẹ́ ìyàbàrà díẹ̀ báyìí kí n ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí díẹ̀ jẹ́ ìyàbàrà díẹ̀ báyìí kí n ṣe láì pa ara wọn lára láì para wọn lára kò tí ì tó náà ni ṣùgbọ́n tó bá ti wá tó ìgbà yẹn máa ṣe. Láàrin ìgbà tẹ́ ti gbilẹ̀ sínú acting sin tàbá ní kàkà mi ní méjì mẹ́ta ẹ̀ tí ń ṣàlàyé pé ó ti ń lọ bí ọdún 10 tí ó bá ti lé kò tí ì lé kò tí ì pé àti gbẹ̀dà ṣáà àwọn 10 náà tó bá lọ́kàn tọ̀ ní ìrìn àjò ọdún 10 yìí ẹ ti produce. Adúpẹ́ fọ́lọ́run. Tàbá ní kàkà ní méjì mẹ́ta ṣé ẹ lè fòǹkà sí níbi tá a bá dé. Mi ò rántí mọ́ ṣùgbọ́n kò wá tí pọ̀ o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ kò pọ̀ pé mo bẹ̀rẹ̀ sí ní produce kò tí ì ju ọdún 3 lọ. Ọdún 3 sísìn náà ilẹ̀ tàṣí náà. Ṣùgbọ́n ọdún 3 yẹn ó ti gbilẹ̀ lọ́kàn mi mo ti ṣe gan-an ló fi dàbí pé ó ti pọ̀. Láàrin ọdún 3 ibi mélòó ṣó ó ti lé 10 àti tó 20. Ó ti lé 10. Ó ti ju 20 lọ. Mi rò pé tó 20 ṣùgbọ́n ó ti lé 10. Ó ti lé 10. Bẹ́ẹ̀ni. Lórí àwọn 10 yìí èwo ni a lè sọ pé à ń dúpẹ́ fọ́lọ́run arójú owó arére èwo tún ni àti dámi ẹ ṣáà jẹ́ máa dúpẹ́ fọ́lọ́wà o ká move on. Ṣé wàá rí mo dúpẹ́ fọ́lọ́run mo dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ṣe rí lórí iṣẹ́ tí mo ti produce Ọlọ́run bá mi fàlùbáríkà sí. Bẹ́ẹ̀ni látòrí eléyìí tó jẹ́ pé kò ń ṣe orí platform mi gan ni mo fi sí èyí tí mo fi sẹ́ ọ̀dọ̀ ẹni ẹlẹ́ni gan kò dẹ̀ pẹ́ rárá tí mo fi bẹ̀rẹ̀ sí ní lo platform mi bóyá 2 productions ni mo ṣe tí mo fi sórí platform ẹlòmí. So lẹ́yìn méjì yẹn ọ̀dọ̀ mi ni gbogbo iṣẹ́ mi wà pé ó lè má lérè lórí o ṣùgbọ́n mi ò jẹ gbèsè. Ojú owó jáde nìyẹn. Ojú owó jáde. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run á fèrè sí dáadáa tó jẹ́ pé inú ẹ̀ á dùn ọkàn ẹ̀ á balẹ̀. Ṣé rí production sìn ó ti dàfagbára ṣe o torí owó tá a fi ń produce nsìn talk about actors fee talk about production itself talk about ó ti pọ̀ it's a lot. Tábà máa ní káwọ́ is a lot yẹ kò fún wa ní bí òṣùwọ̀n. Pé o fẹ́ produce fíìmù nsìn ó wá fẹ́ jáde dáadáa ẹ mọ̀ àwọn kan wà o tó jẹ́ pé wọ́n lè ṣe lọ́wọ́ nílẹ̀ pátápátá o mi mọ̀ bọ́yẹ máa ń ṣe dọ̀la mi mọ̀ bọ́yẹ máa ń ṣe ṣùgbọ́n fún irú iṣẹ́ tèmi bá máa ṣe tí n bá tiẹ̀ máa sọ pé níwọ̀n bá ó ṣe díẹ̀ kákan fi atarodo díẹ̀ sí kó má pọ̀ jù káwọn yọ̀ sí wàá máa ní mílíọ̀nù 10. Mílíọ̀nù 10. Bẹ́ẹ̀ ni lórí YouTube. Lórí múfì ẹyọ kan. Lórí múfì ẹyọ kan. Àmọ́ mílíọ̀nù 10 yẹn tó bá ṣe dáadáa ó lè bí èlò. Ṣé wá rí mílíọ̀nù 10 yẹn láti ṣe dáadáa láti bí owó
tó máa jẹ́ pé ojú owó àti èrè ó gbọ́dọ̀ ní views. Ìyẹn watch hour èèyàn. Watch hour. Ó gbọ́dọ̀ ní mi sọ 1 million views o. Lóòótọ́. Mi sọ 1 million. Kéèyàn tó lè sọ pé òun rojú owó rere. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So ó ti dàfagbára ṣe báyìí. Ọgbọ́n òun ló gbà báyìí. Kọ́lọ̀ ṣàánú. Ṣé ara ọgbọ́n tó gbà ni a fi ń jó láti fi promote PR bó bá jẹ́ skit káṣẹ bàbá lè fọwọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ìta. Ó gbọ́dọ̀ wọ́n yóò sí ni. Torí bẹ́ẹ̀ bá ṣe sọ tẹ́lẹ̀ ariwo yẹn iyọ̀ yẹn òun làwọn èèyàn fẹ́ gbọ́. Ẹlòmíì gan PR ló máa wò láti lọ wo fíìmù. Ó máa ní ó ti try dé yẹn ojú bá jẹ ó ti try jẹ́ kí n lọ bá wo fíìmù ẹ̀ ibi tá a dé dúró sí nìyẹn. Ṣùgbọ́n àwọn tó mọṣẹ́ gidi náà wọ́n mọṣẹ́ gidi o. Tó jẹ́ pé tó bá ti wọ́ pé lágbájá ló ṣiṣẹ́ yìí o ní láti ẹ̀ ti sọ̀rọ̀ jù wọ́n máa lọ bẹ́ẹ̀ wò tó wọ́n mọ̀ pé iṣẹ́ gidi ló ń ṣe. Pé iṣẹ́ yín dẹ́ kojú òṣùwọ̀n. Bẹ́ẹ̀ni. Ó dà ẹ jẹ́ kí n bi yín kí ni òótọ́ kan tó korò jù táwọn èèyàn tó wà ń ta ò mọ̀ nípa iṣẹ́ tẹ̀ ń ṣe? Harshest truth, harshest reality pé bó ṣe rí rẹ̀ má jẹ́ kàdá ṣóbo táwọn èèyàn mọ̀ pé bó ṣe rí ń ta nìyẹn. Kò sówó o. Big dams. Ṣé díje wá kẹ̀kọ́ rèé? Kò bí ìwúlò o. Kò sówó o. Àlùbáríkà mà lójú. Ẹ kàn wò bá ṣe rí tẹ bá sọ̀rọ̀ ṣẹ́ tẹ bá ti ṣiṣẹ́ tẹ ti produce tẹ ti ṣe gbogbo ẹ̀ tẹ ti ní 10 million views. Wàá wá yọ gbogbo owó iṣẹ́ tó owó tó ná gangan. Wàá yọ owó aṣọ. Wàá yọ owó alnífẹ̀yìn a máa ń wò yín owó dátà kìnìkan. Wàá yọ owó oúnjẹ. Wàá yọ owó car servicing. Wàá yọ owó family members tán ti wò tó ti ní 5 million views. Tó bá máa fi yọ gbogbo ẹ̀ ó máa mọ̀ pé kò sówó. Ariwo òkìkí ó wà níṣẹ́ òkìkí yẹ o ó wà ní bí owó fún ẹ o àlùbáríkà lójú ṣùgbọ́n pé owó àwọn tó ń ṣe 9 to 5 kùndùsù fún wọn. Àwọn gbogbo àti oil and gas àtàwọn tech ibẹ̀ ni ẹ lọ ẹ má wulẹ̀ wá bímọ o. Ó dà. Today is a battle of talking people. Sọ̀rọ̀sọ̀rọ̀ méjì ti pàdé. Damilola méjì ti pàdé. Ẹni tẹ́rù ń bá ẹ̀yìn ní kẹlọ́ bá wa dáhùn sí comment section pé ta ló yẹ kẹ́rù máa bà. Èmi mo ti sékè dànù ti pẹ́. Mo ti sá wọlé ń tèmi ní lágbára. Ó dẹ̀ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Láti ìgbà tẹ́ ti ń produce, àwọn èèyàn kan sọ wípé eré àgbéléwò àwọn onígẹ̀ẹ́sì ó lówó lórí ju tẹ̀yin Yorùbá lọ àti pé àwọn onígẹ̀ẹ́sì máa ń sanwó fún àwọn actors wọn ju ti àwọn Yorùbá lọ. Kí lẹ lérò pé ó ń ṣẹlẹ̀ láàárín yẹn? Is it not movie náà là ń yà? Movie kọ́ là ń yà. Okay. Ó yàtọ̀ síra wọn. Báwo ẹ ṣàlàyé? Lákọ̀ọ́kọ́ language yẹn yàtọ̀. Okay. So the first factor is there's already a language barrier when it comes to Yoruba movies. Okay. I'm a part subtitle. We're trying our best. But whether we like it or not, there's already a language barrier. Okay. So English is like the, general official language. Hausa wo, Igbo wo, Yoruba wo. Àwọn tí ò dẹ̀ gbọ́ kankan nu mẹ́tẹ̀ẹ̀ta náà tó tá tó ń rí wa, àwọn náà wò. Audience ó ti lájà ju tiwa lọ. Reach ó ti wider ju tiwa lọ. Ìyẹn la kọ́kọ́. Ṣẹ́ǹdè. Ṣé rí ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀tọ̀ọ̀tọ̀ industry kan náà ni wa o. Ṣùgbọ́n ṣé rí values wa bá ṣe ń ṣe bá ṣe ń pawó gbogbo ẹ̀ ó fẹ́ yàtọ̀ díẹ̀. Ó yàtọ̀ díẹ̀ síra wọn. Ṣé rí wọ́n máa sọ pé wọ́n fún wọn lówó ju báwa ṣe ń ṣe owó. Ẹ̀pá wọn Gẹ̀ẹ́sì sanwó iṣẹ́ ju ẹ̀yin Yorùbá lọ. Lóòótọ́ torí táwa náà bá pè wọ́n gbowó lọ́wọ́ wa ju àwọn tiwa lọ. Bẹ́ẹ̀ni lóòótọ́. Ṣùgbọ́n bó ṣe máa ẹ mọ̀ pé kò ṣe pé bóyá English movies ni mo ń produce. Ṣùgbọ́n èmi mọ̀ pé reach wọn tó ti jẹ́ kí wọ́n ní wider reach yẹn tó ti jẹ́ kí wọ́n ní more numbers yẹn is more money. Apparently. Automatically on even YouTube or cinema or whatever. Of course àwa díẹ̀ àwọn bìkan mú ju wọn lọ. Ṣùgbọ́n pé normal YouTube market they have a wider audience than us. So which automatically means more watch hour than us, which automatically means more money than us. So yẹ kán lè sanwó ju wa lọ. Àti pé ṣé wá rí story oníkálukú náà ọ̀tọ̀ọ̀tọ̀. Tẹ́ bá ṣàkíyèsí irú iṣẹ́ táwọn ń ṣe kò fẹ́ ṣe irú iṣẹ́ táwọn ń ṣe. Ṣé irú iṣẹ́ táwọn ń ṣe ọmọ ọkùnrin kan ó nífẹ̀ẹ́ ọmọbìnrin kan
ọmọbìnrin yẹn wá lọ́rẹ̀ẹ́ kan ọmọkùnrin yẹn wá ní mọ́mì kan dádì ẹ̀ ò sí mọ́ àwọn mẹ́rin ló wà ní fíìmù àwọn mẹ́rin yẹn dẹ̀ ni wọ́n máa drive fíìmù yẹn from the beginning to the end Yorùbá ò ṣe bẹ́ẹ̀ o. but Yorùbá ṣe two man cast náà. kò wọ́pọ̀ kò wọ́pọ̀ ṣẹ́rí tí Yorùbá máa ṣe tẹ́ bá tẹ example sí tẹ́ bá máa mú epic nínú village kan wàá ti ní cast bí 100 ṣé wàá rí tó bá jẹ́ pé normal city náà ni tó bá jẹ́ pé olọ́kọ oníyàwó ọkọ ẹ̀ máa ní mọ́mì àwa ní dádì tí ó bá ní dádì alábùrò obìnrin alábùrò ọkùnrin ẹ máa wá lọ́rẹ̀ẹ́ ẹ máa wá bímọ ẹ máa èrò ti pọ̀ audience cast yẹn ó ti pọ̀ so ṣe rí different factors lèèyàn máa consider dynamics yẹn yàtọ̀ àwọn tí wọ́n they do onímọ̀nbé ni mọ̀nbé ni nítorí ẹ̀ náà ló ṣe máa ń dàbí pé àwa ní storage wọn lọ and it will continue to be like that. ṣé àwa rí gbà kan rí bóyá tí ẹ lérò wípé ẹ lọ ṣiṣẹ́ kan lórí pé jẹ́ ń ṣáàṣe wọn sanwó mi fún mi àmọ́ tọ́lọ́run bá gbálùbáríkà èdè náà èèyàn lè dìde ṣó láwọn ọjọ́ kan tẹ feel bẹ́ẹ̀ pé I was underpaid for this job. àìmọye underpaid ṣé tiẹ̀ wá rí àwa tó bá tẹ̀ jẹ́ pé a nífẹ̀ẹ́ síṣẹ́ tí ìfẹ́ iṣẹ́ ìwà lọ́kàn wa àìmọye underpaid bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti wo ṣẹ́rí oríṣiríṣi nǹkan lèèyàn máa ń consider nínú industry yìí kò ń ṣe gbogbo in fact kò ń ṣe most of the things kọ́ lówó kò ń ṣe gbogbo nǹkan nìkan kọ́ o most of the things you are going to consider is not money you're going to consider platform wàá consider platform wàá consider opportunity tó lè tibẹ̀ yọ wàá consider relationship tó lè tibẹ̀ yọ bóyá ẹni yìí big producer ni o ti fẹ́ bá ṣiṣẹ́ tipẹ́ ó wá pè ẹ́ ó ti ẹni kọ́kọ́ ronú owó wàá ronú báwo ni ẹni tó pè mí yìí báwo ni relationship yìí ṣe lè tẹ̀síwájú tèmi náà fi lè rí pé mo lè bèrè nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ àbó lè wá sórí iṣẹ́ mi wá bá mi ṣe nǹkan báyìí which will add value to me as a producer. ṣùgbọ́n ṣe rí nǹkan tí mo ń sọ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹni tó nífẹ̀ẹ́ fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ ni o tó ń jẹ́ pé acting yìí ó mú gẹ́gẹ́ bí career òun ló kúkú dùn òun ló kúkú dùn ṣe rí fáwọn tí ò mú lọ títí owó yẹn ló wà important sanwó mi jẹ́ ṣiṣẹ́ ẹ̀ jẹ́ kí n máa lọ ni ṣùgbọ́n fún àwa kan a máa kọ́kọ́ wo gbogbo nǹkan tá a lè gbà tó yàtọ̀ sówó níbi tá à ń lọ yẹn so tó bá ti ẹgbẹ́ mi negotiate gan mi ní rántí jẹ́ kọ́kọ́ débẹ̀ náà jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ jẹ́ kọ́kọ́ bá ṣiṣẹ́ jẹ́ kọ́kọ́ mọ̀ pé mo ní talent jẹ́ kọ́kọ́ mọ̀ pé mo lè ṣe ju nǹkan tó ń rò lọ nínú ọkàn ẹ̀ bóyá ó máa fẹ́ ṣe nǹkan mi àrántí mi bóyá ẹlòmíì máa fẹ́ ṣe nǹkan mi tó tóbi bíi tiẹ̀ a lè recommend mi bóyá oríṣiríṣi nǹkan lèèyàn máa rò so for me money does not even come you know it doesn't top the chart. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín kó ń ṣòwò ní gbogbo nǹkan àmọ́ owó ló fi ń do something bẹ́ẹ̀ni obìnrin gan gbọ́dọ̀ lówó lọ́wọ́ kán lè sọ pé baby my dear obìnrin tí ò bá ló lọ ìwọ wo nìyẹn bẹ̀ yẹn ìyá alágbádá. èmi tiẹ̀ fẹ́ràn owó. ojú ló máa ń tó yónú mo ti sọ tẹ́lẹ̀ ṣé iṣẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé ó jẹ́ iṣẹ́ òwú báwo lẹ wá ṣe ń fi kún 10 million movie lẹ́nìí 12 million movie lọ́la 8 million lọ́túnla àwọn iṣẹ́ ò lẹ tún ṣe mọ́ ṣẹ́rí for me èmi ò fi bẹ́ẹ̀ mọ iṣẹ́ mi yàtọ̀ sí iṣẹ́ tí mò ń ṣe yìí èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ ṣe mo ti gbé gba àǹtayẹ́rìn gìrì èmi ni mo wo gbogbo ẹ̀tàn fúnra mi kò mọ́ mi lára wọ́n ti fi bú mi gan pé tí n máa ń ṣòwò oúnjẹ mi mo máa jẹ́ tán kò mọ́ mi lára ṣùgbọ́n nídìí iṣẹ́ yìí náà yàtọ̀ sí pé à ń kọjú sí screen and act gangan oríṣiríṣi gigs ló máa ń wá àwọn tó dẹ̀ jẹ́ tèmi tán mọ̀ mi wọ́n mọ̀ pé èmi nígbàgbọ́ pé ìpolówó ọjà òun làgùn mo wò wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tí mo mọ̀ ṣe dáadáa ni ṣé wá rí gbogbo àwọn à ń taṣọ ní o à ń ta bàtà à ń ta yẹtí à ń ta arún àwọn olólùfẹ́ mi gangan nìyẹn ojoojúmọ́ náà máa ń wá mi wá jọ sáré bá mi polówó nǹkan báyìí iye báyìí ni má gbà ẹ má worry sis mo jẹ́rìí yín mo mọ̀ pé tẹ bá ti fẹnu sí bísínẹ́sì mi kò sí ni ó máa gbéra màá rí kọ́sítọ́mà bá mi ìpolówó yẹn gangan òun ni niche tèmi. ìyẹn ni influencing for different kind of brands products in fact wọn lè má wà. èló ló pọ̀ jù tẹ́tí gbà lórí influencing.
àṣà gba mílíọ̀n bẹ́ẹ̀ ni lórí iṣẹ́ influencing bẹ́ẹ̀ ni tí àwọn èèyàn dẹ̀ ń padà wá sọ pé ẹ ṣe sàdánkátà yín bẹ́ẹ̀ ni. tán ẹ wá jẹ́ ká béèrè kí ni ohun ẹbọ tó pọ̀ jù àbí tó tóbi jù tẹ́ ti gbé lórí iṣẹ́ yìí the biggest sacrifice you've made for your career. That is me staying back láti wà grounded nínú career yìí ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín àwọn tó bí mi wọ́n jẹ́ àwọn tó fẹ́ràn kọ́mọ kàwé kọ́mọ lọ òkè òkun kọ́mọ ní experience kọ́mọ lajú bàbá mi tiẹ̀ fẹ́ràn ẹ̀ púpọ̀ bàbá mi fẹ́ràn òwe gan ìgbà tí mo wá parí iléèwé àwọn náà sọ wọ́n gbégbá MSc àwọn gbọ́dọ̀ you must have your masters ó gbọ́dọ̀ ṣe MSc mo wá ṣe MSc mi tán ìgbà tí mo ṣe MSc mi tán dájú mi tún pè mí jókòó àwọn fi pé kí n máa lọ sí America opportunities pọ̀ kíníkan you're young o mọ̀ wá opportunity even with the nǹkan tó kàn school linguistics yes pé you have better opportunities àwọn bá mi kọ proposal kíníkan àwọn bá mi ṣe gbá àwọn á pè lágbájá àwọn á pè tàmẹ̀dọ̀ bongo tó wà lọ́kàn mi kọ́ nìyẹn I just wanted to be an actor I wanted to be grounded in it I wanted to stay lẹ́ka and have roots you get it ìgbà tí dáàdì mi wá sọ kí ni mo sọ fún pé èmi rò pé mo fẹ́ travel o dáàdì mi wá ní o fẹ́ dúró sínú economy Nigeria tí ó ní stability tí ó no future no promise of tomorrow ẹ ṣe national grid mo ní bóyá èmi fẹ́ dúró o èmi ò lè lọ bí kankan in fact èmi àti dáàdì mi jà lóòótọ́ àjà because for him àwọn náà dúró owó yẹn lórí school only for you to say kìnìkan ó fẹ́ jókòó síbí but after so many back and forth náà ṣiṣẹ́ wà decide pé ìwọ ló mọ ṣàwọn akẹ́nìbọ̀dì wọ́n ṣàwọn pè mí iṣẹ́ tí ò ní pension tó fẹ́ máa ṣe kiri my dad does not like the fact that iṣẹ́ yìí kò ní structure kò ní pension he doesn't like it he likes security financial security bàbá mi ò kì í fi ń ṣeré so the fact pé kò sí pé wọ́n yọ 10,000 20,000 kan pamọ́ nínú owó ẹ̀ lóṣù problem ni fún dádì mi because it's like okay so after 50-60 years we have seen people àti rí nǹkan tó padà become of them nígbà tó dàgbà tán so structure wo ni wọ́n fẹ́ gbé kalẹ̀ tó máa help ẹ ní future torí ọmọ kankan gbọ́dọ̀ pé mi ò mo gbìyànjú lórí everybody o mo ṣe kíní kan bàbá ti káwọ́ sókè o in fact so it was a lot of back and forth but ìgbà táwọn náà wá rí pé okay ó dàbí pé bóyá ọmọ yìí mọ nǹkan tó ń ṣe bóyá kí n tiẹ̀ fún lórí ọ̀fẹ́ kí n fún láǹfààní láti ẹ̀ ti láti prove me wrong and since then I don't think I've disappointed him so I'm just glad that he gave me that opportunity thank you daddy. Thank you daddy daddy is good I love you daddy. Ṣé mọ́mí ò ní máa jowú báyìí? Mọ́mí mọ̀. Mọ́mí mọ̀ pé ìjìnlẹ̀ pampa lẹ́yìn àtọkọ tí wọ́n fẹ́ o. Kódà ẹ ní àǹfààní láti mú lára àkòrí mẹ́ta. Àkòrí kan jẹ́ oúnjẹ, ìkan jẹ́ iṣẹ́ àbáláyé, ìkan dẹ̀ jẹ́ ti ìlú. Ẹ mú àkòrí kan níbẹ̀ ni ìbéèrè abala yìí tí máa jáde. Oúnjẹ, iṣẹ́ àbáláyé tàbí ìlú. God no go shame us. Amen Jesus name. Oúnjẹ. Mi fi bẹ́ẹ̀ mọ̀ pa oúnjẹ ìlú yẹn máa terrible èwo lẹ pé lásán iṣẹ́ àbáláyé bóyá ká try yẹn lè fi o ṣẹṣọ ká máa wà lọ you want to phone a friend iṣẹ́ àbáláyé wo oya iṣẹ́ àbáláyé sọ wípé ẹ dárúkọ àwọn iṣẹ́ tí àwọn bàbá wa ń ṣe dárúkọ iṣẹ́ mẹ́wàá tí àwọn bàbá wa ń ṣe láyé ìgbà yẹn tí ò wọ́pọ̀ mọ́ ń sìn àwọn tó ń ṣe kóló fífín wà. Àwọn tó ń ṣe kóló fífín ó ṣe ní. Àwọn alágbẹ̀dẹ. Ó wà bò kò wọ́pọ̀ mọ́. Àwọn onílù. Onílù wà. Ṣọ́pọ̀pọ̀. Ṣọ́pọ̀ ni. Kódà ẹ jẹ́ ká wọ̀ tí ò yọpọ̀ ẹ fẹ́ fún wa ní iṣẹ́ àbáláyé. Onílù. Iṣẹ́ àgbẹ̀ àwọn èèyàn fi bẹ́ẹ̀ ṣe iṣẹ́ àgbẹ̀ mọ́ o. Iṣẹ́ ilẹ̀ wa dẹ̀ ni ẹni kò ṣiṣẹ́ máa jalè ó di 4 fọba 10. Àìní sùúrù mo mẹ́yẹ bọ̀ lápò iṣẹ́ ohun pípé òkè ó di 5. àwọn olóòlà àwọn tó máa ń kọlà fún yàn ó di kò tiẹ̀ sí olóòlà mọ́ kọlà mọ́ ó di 6. àwọn tó máa ń hun òfin kọ́
Baby. Wọ́n wọ́pọ̀. Ṣé mo yí aṣọ òfì tẹ́yìn ni? Ṣé mo yí aṣọ òfì tẹ́yìn máa wọ̀? Ṣé ti máa rí wọn ṣá? Ó dà ẹ jẹ́ fún yín ó di méjì. Ṣé wá rí àwọn tó máa ń ṣe iyùn gangan, iyùn àbáláyé gangan, wọ́n wọ́pọ̀ mọ́. Bead maker. Mi ṣeré. Èèyàn Judas. Bead maker. Judas yàtọ̀ o. Ó yàtọ̀ o. Àwọn oníwò sí mọ́. Àwọn tó ń ṣe iyùn àbáláyé wọn sí. Ok, mo fún yín ó di mẹ́jọ. Ó dà ń pè bọ̀. Àwọn tó máa ń ṣe èwo. Àwọn tó máa ń ṣe èwo. Àdìrẹ. Àwọn aláró ilẹ̀ ṣe lábẹ́òkúta. Abẹ́òkúta nìkan ìfẹ́ wà ń bẹ̀ ó ṣàwọ̀ ẹ̀jẹ̀ ìtumú. Ẹ̀mú mi wá. Okò méjì tó bá tẹ̀lé wa. Pé àwọn ẹ̀mí àwọn wòlíì. Àwọn ọlọ́dẹ. Dáadáa wọ́pọ̀. Nísìnyí ó ti di Lagos van, wọ́n kàn máa lọ mẹ́ran wá slaughter slab. Àwọn ṣe ọdẹ òótọ́ ni. Ó kẹ́yọ̀ kan àbí. Àwọn tó máa ń ṣòwò ẹrú. Kò sí yẹn mọ́. Slave trader, slave master. Wọ́n ti rebrand. Ẹ jẹ́ kí tí wọ́n fún yín jára. Àwọn akọ̀pẹ àwọn ẹlẹ́mu. Ó tún yọ jára. Ìyẹn àti ta ni. Big Dam's not the little one. Big Dam's not the little one. Lẹ́yìn tó ti gbẹ̀sì forí tó ti gbé wá fún ọ láti inú atẹ́gùn. Ẹ má fọwọ́ òsì júwe ilé bàbá yín. Ṣé rí àwa tí wọ́n fún ní orúkọ Olúwadamilọ́lá, Adéṣọpẹ́, Mòrónfolúwa, Ọlárewájú, Ayọ̀délé. Téèyàn bá gbọ́, wàhálà àwọn ní láti béèrè lọ́wọ́ èèyàn pé ọmọ Olúbo ni ẹ kó tiẹ̀ tó kọ́kọ́ mọ̀ pé ọmọ Yorùbá ni. Amúlẹ́numọ́jọ́ mẹ́ta ẹ̀yin jẹ́ ẹ̀yin òbí wa. Àwọn orúkọ òyìnbó yìí àwọn ọmọ gan ò fẹ́ lè mọ̀ pé Yorùbá làwọn ẹjọ́ ẹ jẹ́ aṣàtúnṣe kéde wa kó má parun. Big Dam's ẹ jẹ́ sẹ́yìn sọ kankan fún yín ṣé wọ́n pé owó ẹrú tẹ dárúkọ yìí ẹ̀ báwọn ṣe ń ṣe owó ẹrú. Lọ́nà wo? Owó ẹrú kò ti modify ni wọn ò mú wa báyìí mọ́ fúnra ara wa la máa ń gbéra wa lọ bá wọn wọn wá sọ wa dẹrú àwọn amúnisìn wọ́n sì wà kódà wọ́n wà nínú iṣẹ́ tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ni. Àwọn amúnisìn sábẹ́ ṣọ̀rọ̀ aṣòwò ẹrú. Bẹ́ẹ̀ni. Wọ́n kàn modify template ẹni pé mú wọn báyìí lọ sí etí òkun mọ́ àmọ́ láàrin ibi tán wà yẹn àmú wọn lẹ́rú. Ẹ parọ́. Wọ́n á fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín àti rẹnu ṣe yín àmọ̀pẹ̀dà tẹ́gbọ́n ní ẹ̀. Olúwa ṣe. Ọ̀rọ̀ ẹ̀dá ẹja filẹ̀ ẹja padà sínú ilé. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí obìnrin tó dùn wò tó dùn rí ẹrẹ̀wà ẹ má jẹ́ ká ẹrẹ̀wà lọ́mọbìnrin tó bá ń pe àwọn nǹkan kan tó yẹ kóbìnrin ní ẹ dúdú dáadáa ẹ kọwọ́ bọ̀kẹ́. Àmọ́ industry máa sọ pé tó o bá ti ṣe là tó o ṣe yòó iṣẹ́ ò lè kàn ẹ́ báwo lẹ́yìn ṣe wá múra yín tí wọ́n pressure yín àbí tẹ́ ẹ̀ succumb láti kọwọ́ bọ̀kẹ́. Lálàkọ̀kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí mi sáyé. Olúṣọlá Àjàdí confidence yẹn àti kékeré ni ó máa jẹ́ kó yé pé kò sí nǹkan tó lè jẹ́ bó o ṣe wà kò sí nǹkan tí kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ bó o ṣe wà Ọlọ́run ti dá ẹ pé you don't need no approval you don't need no other thing you are enough as you are. That's what my father tells me all the time. Ṣé wá rí stature mi náà tún wá jẹ́ kí confidence mi kó wà kó tún lé sí kó tó di pé mo tiẹ̀ di Damilola Oni tí gbogbo ayé mọ̀ rárá ìgbà tí mo wà ní GSS class GS1 GS2 GS3 kónkolo náà máa ń pè mí kónkolo lára rárá as bad as that mo dàbí one ló kàn ní kọ́pà kan ní GS2 mi ló fún mi ní kónkolo. Kàmá sọ bẹ́ẹ̀ mo dàbí one nígbà yẹn o kí ló wá ṣẹlẹ̀ sí. Ìgbà tí mo wà ní GS3 wọ́n fẹ́ fi mí jẹ prefect wọ́n wá sọ fún wọ́n sọ ní interview pé mi ò lè jẹ́ headgear torí mo ti kónkolo jù. Ibo lórí Ọlọ́run wá gbà yọ. Ibẹ̀ ni ìkẹ́ bá lè mọ bí tí mo kéré tó ṣùgbọ́n bí mo yẹ dé SS1 you know it was puberty so I just blew up and ìgbà tí mo máa fi dé SS3 tí mo máa fi jáde ní school ẹ mọ̀ gbogbo gba ẹ̀dẹ̀ ní àzọmọdé èèyàn máa rìn kiri ṣe gbogbo ẹ̀ kiri tí bá ti wá débì kan mo rántí ìgbà kan tí mo lọ Kòròdú mo ṣe bọ́lẹ̀ mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi Tolú mo yẹ bọ́lẹ̀ ní Kòròdú garage bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi ni mo kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀ àyà mi ti já báwo bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ni yéé ta ló ní kíní kan ìgbà tí wọ́n á pé òkè ó dà pé mi ni àwọn ẹni yìí ń bá wí o mo wá mú brass strap mi mo gbé sókè dáadáa so that a tún a lè fún dáadáa mo wá bẹ̀rẹ̀ ìrìn yẹn lójú pali ibi tó wáyé kí n ti gbọ́ kàdà mi mọ́ kàdà ń bẹ̀ mo wá rìn alẹ́ stubborn
láti ìbẹ̀rẹ̀ irin mi títí dé òpin wọ́n pariwo lé mi lórí ni wọ́n dẹ̀ ń pariwo lẹ́yìn mi mo dẹ̀ ń lọ ibi tí level of confidence mi ibi tó dé nìyẹn so gbogbo à ń tọwọ́ bọ́kẹ́ gbogbo kò tí ẹ̀ ever occur sí mi rí bí mo ṣe wà yìí according to Olúṣọlá Àjàdí èmi ni mo fine jù láyé kò sí ẹni tó kò sí nǹkan tẹ́ fẹ́ bá mi sọ. ṣé Olúṣọlá Àjàdí nìkan ló wá ń sọ fún yín pé ẹ̀yin lẹ fine jù. rárá ṣùgbọ́n òun ló kọ́kọ́ òun nípìnlẹ̀ nínú ayé mi àwọn òbí mi nípìnlẹ̀ they let you know that you're very intelligent you're very beautiful there is nothing that is good that you are not. wọ́n ti fún yín ní gboyà yẹn láti lé. bẹ́ẹ̀ni. nínú industry ìkòkò ajẹgúnjẹran yìí industry kí la ṣe fún yín báyìí. industry tẹ fọ́ọ̀sì àwa kan jáde. kí la ṣe fún yín. àwa kan jáde fún yín. ó dà ẹ ti wà sentimental about industry. no because àwa kan ti wọlé rí. ẹ wá jáde. tọkọ àwọn fi kóńdó léèyàn kiri èèyàn wò pé kí ló dé tó báyìí ó dẹ̀ ń ṣeré káàkiri láti padà Christmas. wọ́n á fẹ́ wò ṣó nígbà kan rí tẹ́tí wò pé ákùlàkù ò mí ní ṣerú nǹkan wọ̀ sí i torí pé mo fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ yín tẹ́tí lọ mú gàrí nílé. bóyá torí ibi tèmi ti wá gbà wọlé ṣe rí àwọn nǹkan tó máa ń sọ yẹn kò ṣẹlẹ̀ sí mi. ni mo wá kí n fún ẹ. kò ṣẹlẹ̀ sí mi o. bẹ́ẹ̀ ṣe wà yìí. kò ṣẹlẹ̀ sí mi. èèyàn ò sọ fún yín rí pé mo fọ́. kò ṣẹlẹ̀ sí mi. ṣe rí àzàtìgbà tí èmi máa wọ industry àwọn èèyàn ti wà jíire bí gan. wọ́n ti wà jíire bí wọ́n ti wo bọ̀rọ̀ kìíní. so ìgbà tí mò ń bọ̀ mi wá níwà pé ọmọ kan tó kàn wá mú wá láti ibì kan tó kàn ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ gan gẹ́gẹ́ bí director gẹ́gẹ́ bí fellow actors gẹ́gẹ́ bí producer wọ́n ti wá jókòó tì mí bẹ́ẹ̀ mi ṣe jókòó tì yín yìí a ti jọ sọ̀rọ̀ lórí àjírẹ́bí so ọ̀nà tí bóyá ọ̀nà tó ní kálukú gbà wọlé ọ̀tọ̀ọ̀tọ̀ then education really helps a lot you know when they know that you're learned ó lójú nǹkan tí wọ́n lè fẹ́ fi lù ẹ́ bóyá ọ̀rọ̀ àtẹ̀mí dẹ̀ tún wá ní I don't know what it is honestly ṣùgbọ́n pé mo fẹ́ jókòó tí ẹ̀ gan as ọkùnrin ó máa dáńtọ́ ó máa jókòó dáadáa confidence yẹn máa wà gan kó tó lè máa sọ àwọn kankan tó lè máa fi lọ̀ mí gẹ́gẹ́ bí èèyàn ọ̀rọ̀ àtẹ̀mí ni bọ́lá ṣe dá mi ni. ẹ fine lọ́bọ̀ ojú yín go. kò ń ṣe pé kò ń sọ̀rọ̀ fine ojú yín go. kò ń sọ̀rọ̀ fine ṣùgbọ́n ọkùnrin sóbìnrin ó máa ní level of confidence tí ọkùnrin máa ń ní kó tó lè wá approach mi kó tó lè bá mi sọ̀rọ̀. I'm a very friendly person. But that's just how it is. I've discovered that over time. I've discovered that that's how it is. To bá approach me tó lè máa gbé ọmọ ìdẹ́ simple o ayé òde lé o ṣùgbọ́n naturally o máa ní láti tó gbangba sùn lọ́yẹ kó tó lè wá bá mi. Outside the industry ńkọ́. Outside èèyàn pọ̀ àìmọye DM láàárọ̀ kùtùkùtù o lè ṣe Instagram ẹ̀ báyìí wàá bá ti láwí ń bẹ́ẹ̀ ni. Wọ́n máa sọ fún ẹ pé if you need I am everything you need baby. Gidi gangan wá parí ètò máa forward àwọn kan sí yín wọ́n ṣì wà lórí fóònù mi. Gidi gangan yes táwọn bàbá oníbàbà. exclusive wọ́n pọ̀ ń bẹ̀. láìpẹ́ lẹ́tà sí wọn. oríṣiríṣi. àwọn bàbá oníbàbà in fact sábà parí ètò máa send ẹ̀ sí. ẹ stay there exclusive view ẹ̀yin ló send ẹ̀ sí. mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jókòó imaginative pictures àwọn picture tẹ̀tí rírì yẹn á máa kọjá. ó ní agbára lóríṣiríṣi. wọ́n máa wò pé kí la bá dé bí ta ló mọ̀ yín rí ibo lẹ ti wá. ẹlòmíì àti ẹ̀tún sọ fún ẹ lórí nínú comment section pé òun wù ẹ láàárọ̀ yìí lórí Africa Magic Yorùbá bó ṣe wù ẹ àti láwí òun dìde òun lọ gbé kírìmù kan òun fi ṣe kinní kan wọ́n máa sọ fún ẹ. wọ́n ń jó sopi. wọ́n ń jó sopi lórí báwọn ṣe rí ẹ. àìmọye. àwọn tẹ́ bá padà sílé báwo làwọn ọ̀rọ̀ yẹn ṣe máa ń jókòó pẹ̀lú yín pé. èmi ò máa ń ríro mi ti ẹ̀ ń kò tí ẹ̀ ń kò ń bọ́dà yìí rárá kò ń bọ́dà mi rárá ìdùnnú kan ló máa ń jẹ́ wọ́n rí ẹ mo dáa ni o dáa ojojú ń gbèsè ó jẹ́ ilé gan gbèsè ló ń jẹ́ bẹ́ẹ̀ ó tọ̀rọ̀ ni ìbùkún Ọlọ́run ni. ló mú ní láì fi tàbí ṣùgbọ́n ilé ẹ̀kọ́ tó fẹ́ bá lọ yẹn ṣùgbọ́n ìkọ́ sọ pé ìbùkún Ọlọ́run ni pé kán rí yàn kán dẹ̀ fẹ́ràn èèyàn kọ́ tẹ̀mí sọ. Ọlọ́run kò nígbà tó bá sọ̀rọ̀ ní ìbùkún Olúwa ojú ló mọ nítorí onú oh God ó dẹ̀ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín relationship status ibo lẹ bá dé àwọn èèyàn kan ní ó lẹ́ni tó ń fẹ́ àwọn èèyàn kan ní ó lóun single. ibo ni ẹ wà ṣé ẹ ti wà pẹ̀lú ọkú àbí ẹ ti wà pẹ̀lú ọkú single or in a relationship àwọn olólùfẹ́ yín fẹ́ mọ̀. I'm single. Very single. I'm single. ẹ jẹ́ àmọ́ bíbí. Very single. Very single. kí nìdí nítorí ẹ ń ṣàlàyé pé DM yín kún.
wọ́n ní kí n tó wu ní yọjú nǹkan tó dá wá tó bá wá dá tí ò bá wu ní ńkọ́. Yorùbá kan ló sọ bẹ́ẹ̀ yẹn o. Ó yé mi. Àti pé ṣẹ̀rí téèyàn ò bá tí débi téèyàn ń lọ you will continue to move ahead náà ni. So tá bá débi tá ń lọ a máa mọ̀ pé àti débi tá ń lọ. Torí mo lérò wípé bóyá torí bí Ọlọ́run ṣe dá yín àwọn èèyàn lérò pé èèyàn kọkùnrin máa sùn sápá yín èyí lẹ tí choose tẹ́ bá apá báyìí wọ́n tó lọ ní ṣùà. Àmọ́ tá bá ní kẹwò kí ni nǹkan tí ẹ máa ń wá àbí tẹ́ nífẹ̀ẹ́ sí lára ẹni tẹ́ bá sọ pé ẹ fẹ́ sọ ẹrù yín kalẹ̀ sọ́dọ̀ ẹ̀. Àmọ́ wọ́n lè máa wò wá kán sì máa wò wá. Àwọn wo ló wò wá? Àwọn èèyàn wò wá bí bá kán sì máa wò pé ọmọ yìí mo ti sọ náà mo dẹ̀ ní qualities nǹkan tó ṣàlàyé jẹ́ application. So ẹgbẹ́ kan máa apply lélẹ̀ báyìí sí. Kó máa apply kò sí tẹ́ẹ̀mù àfi tẹ́ẹ̀ bá rẹ́dí o wà lè mú yín sí o. Lórí ọ̀rọ̀ ọkùnrin ṣe rí ṣáàtì nífẹ̀ẹ́ Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ìyẹn ṣe kókó kó ṣe rí mọ́yàn kó máa rá mú mi ò lè fẹ́ literate so wà ní láti ṣe lè fẹ́ni tó máa ní kẹ́ má ṣiṣẹ́ yìí mọ́. Mi lè fẹ́ kò tí ẹ lè kò ní wáyà ní sàkání mi lórúkọ Jésù. Amen Jesus. Àwọn my mommy say my daddy say nǹkan mẹ́mi sọ pé dáì mi sọ pé. Ìyẹn náà ò lè work. Kí nìdí? Torí èmi náà ń ṣe mọ́ mi sọ pé dáì mi sọ pé. So you have to be able to decide for yourself. Àti pé ṣe rí àwọn mọ́ mi sọ pé dáì mi sọ pé yẹn kò lè jà lọ́dọ̀ mi problem tó tún wà ń bẹ̀ nìyẹn. Nǹkan ò lè wá. Kí ló dé? Because ò lè wá ni. Bó ti bá ṣe rí mi gan wọ́n pè lè ṣe iṣẹ́ tí àwọn ọmọ mi sọ pé dáàdì mi sọ pé ó lè wá ṣùgbọ́n nínú gbogbo nǹkan ṣá ẹni tó níbẹ̀rù Ọlọ́run tó dẹ̀ dá wà tó single tí ó ti lápò tí kan táwọn tí di ẹrù fún tí ó dẹ̀ di irú fún rẹ̀ tọ́lọ́kùnrin mi ń di irú fún rẹ̀ wọn ò dẹ̀ di ẹrù lé lórí tó single ẹ lè ṣe ìyàwó kejì ẹ lè gbàyàwó ẹ dẹ̀ lè báyàn lé nìyẹn. One man, one wife, and our children. Olúwa ṣeun. Tó ó dẹ̀ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín kí ni nǹkan kan táwọn èèyàn lérò wípé ẹ jẹ́ tẹ́ ẹ dẹ̀ rí bẹ́ẹ̀ misconception nípa yín tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tí ó ṣòótọ́. People don't have misconceptions about me. I don't think so. Mi ò rò bẹ́ẹ̀. Ṣé ti gbọ́ rúgbọ̀n nípa ara yín rí tẹ́yìn gan wò pé ẹjọ́ ni mo dẹ̀ tún wá ṣe lé. No rumor. No scandal. Wọ́n fa orúkọ yín síbi tí ò yẹ kí. Mi ò ń. Ẹ wo jẹ́jẹ́ màá lọ mẹ́kọ́ mi máa ń lọ. Èmi ò máa ń fa mi ń fàjọgbọ́n mi wà wàhálà mi wáyàn kéèyàn má wá mi o. Ẹ ṣàjàrà máa lọ báyìí kọ́lọ̀ máa ṣọ́ wa. Àwọn olẹ́jọ́ ṣọ̀rẹ́ nínú industry. Mi lọ́rẹ̀. Tún lọ́rẹ̀. Mi ní o. Ok ìta industry làwọn ọ̀rẹ́ yín wà. Mo lọ́rẹ̀ ìta industry. Níta àmọ́ nínú industry lọ́rẹ̀ gbogbo yín lẹ́kọ̀ọ́jọ́ ń ṣe. Àkànjọ́ ń ṣe. As per colleague and all of that. So. Producer fellow actor. Exactly. Oda. Sinima táwọn èèyàn lọ sìn ṣé ẹ lérò wípé ẹ̀yin náà ṣiṣẹ́ débẹ̀ ẹjọ́ kan torí YouTube yín ti gbilẹ̀ àdèmọ̀. Ìyẹn ti di dandan. Ó ti di dandan. Mo ń gbàdúrà fún oore ọ̀fẹ́ ní kò pẹ́ gan ni. Bí kọ́ lọ́n tètè bá mi ṣínú ẹ̀. Torí tó bá ń gbọ́ gbégbégbé wà ní láti bá wọn gbé. So that wọn ò ní end up láti gbé sẹ́ńkùlé ẹ̀. Ó dólè nìyẹn o. Bẹ́ẹ̀ ni. Kò bá ìjọba ẹ máa mú lọ. Àlìdáwàtì. Almustoko ẹ̀rọ pápá. Wàá darán ni. Ṣẹ́rí nípele ní iṣẹ́ wa yìí. Ó dẹ̀ láwọn ìpele kan tó jẹ́ pé tó o bá tí ì tiẹ̀ wò tó o ti gbéyẹ̀wò ó máa ń dàbí pé bóyá o ò tí ì kẹsẹ̀ járí gẹ́gẹ́ bí producer gẹ́gẹ́ bí actor. Ṣé wá rí lẹ́ẹ̀kan mo sọ fún yín pé wọn kì í fún yàn opportunity in industry yìí. It's rare. They don't hand you opportunities. You carry your seats. You go to that table that you think you deserve a seat there. You will go and sit down there. So when you want to sit down there, yeah, o tún wá terrible dey because wọ́n tún ní rí ẹ. Wọ́n rí ẹ irọ́ ni o. Wọ́n gbójú. So tó bá ti wá gbójú yẹn, wọ́n á máa sọ fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Hello sis, mo wà ńbí. Hello ma, mo wà ńbí. Ìwọ gógó fúnra ẹ ló máa pèrò yẹn léra ẹ lórí. Nǹkan tí mo ti discover nìyẹn. So kò sí mi ò kánjú o, ṣùgbọ́n nípele gbogbo nǹkan tí ó yẹ kéèyàn ṣe gẹ́gẹ́ bí actor
gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe gẹ́gẹ́ bí producer I really want to do it and I want to see what comes out of it. Tó ní pátápátá parí ẹ̀ kí ni àwọn nǹkan tí ẹ ti gbà tíṣẹ́ yìí ti fún yín tẹ̀lé lérò wípé Ọlọ́run ṣé mi ni mo lẹ́ṣọ̀rẹ́ báyìí fún àti pé kí làwọn iṣẹ́ yìí gbà lọ́wọ́ yín pé mi lè ṣe irú eléyìí mọ́ mo ń ṣe tẹ́lẹ̀ mi lè ṣe mọ́. Lálákọ̀ọ́kọ́ iyì bẹ́ẹ̀ ni iyì tó jẹ́ pé tó bá ti débì kan àyè sí yẹn máa ń yàtọ̀ ó máa ń múnú mi dùn àyè sí yẹn á yàtọ̀ Big Dams Damilola Oni a máa ń gbádùn yín a máa ń ṣe gbá a máa ń ṣàwò ó máa ń jẹ́ kínú mi dùn tó bá wọ àwọn ibì kankan tó jẹ́ pé ó yẹ kó tọ̀ fún nǹkan ò ní láti tò wọ́n máa wá bá ẹ tẹ̀ ní wọ́n ní ẹ má dúró bí ààyè yín kọ́ níbí wọ́n máa mú ẹ lọ síbi kan ẹ jókòó báyìí kinní kan wọ́n ti ẹ̀ mú ẹ rí gan tó bá ṣàtìrí ẹ àyè sí iyì yẹn ó máa ń jẹ́ nǹkan wúrí fún mi wípé mo dúpẹ́ pé mo ṣiṣẹ́ ìdébi tó lápẹẹrẹ débi táwọn èèyàn wá ń bu iyì kún mi ṣé wàá rí pé àwọn nǹkan téèyàn ò lè ṣe mo máa ń try best mi láti still try to be myself mo máa ń try best mi ṣùgbọ́n ṣe rí àìlèrìn normally àìlè jáde pé kéèyàn má wà ní mọ́tò kéèyàn kọ́ stroll kókó orin ládùúgbò ó níbi tó lè rìn sí àti pé ṣe mọ̀ branding náà tún yàtọ̀ ó láwọn ibì kan tó jẹ́ pé tó bá lọ kò buyì kún ẹ not because pé àwọn èèyàn kan ló wà ń bẹ̀ o but because pé irú brand tó fẹ́ takọ nìyẹn ṣe rí ọ̀tọ̀ ní acting ọ̀tọ̀ ní branding so tó bá ti wò pé ibi irú bí ìkọ̀yẹ́ kan rí mi ń bẹ̀ why kò ṣe pé mi lè sí bẹ́ẹ̀ ṣùgbọ́n brand tí mo fẹ́ tà àbí bí mo ṣe fẹ́ káwọn èèyàn rí mi kò fara mọ́ ibẹ̀ so I won't go there so ibòmí tẹ̀ lọ mo lè fẹ́ lọ léjó ń gbà mí kó wù mí pé mo fẹ́ lọ léjó yìí wọ́n happen bẹ́ẹ̀ kìnnìkan ṣùgbọ́n màá wò pé does my brand align with this kind of space it doesn't I'm not able to go there so irú nǹkan bẹ́ẹ̀ yẹn nìkan ló mọ̀ èmi kàn fẹ́ sọ pé ó jẹ́ constraint fún mi pé mi lè ṣe báyìí torí bí mo ṣe fẹ́ káwọn èèyàn rí mi sí ojú tí mo fẹ́ kàn fi wò mí torí èèyàn ò ní tara ẹ̀ lọ́pọ̀ àbí báwọn náà máa ń sọ. o ní sọ pé o fúyẹ́ káwọn èèyàn ló wúwo dẹ̀ ní sọ pé o wúwo káwọn èèyàn máa wọ kékeré ní òbú tún bẹ́ẹ̀ tẹ̀ o fúyẹ́ o ẹni tó bá tara lé ẹ lọ́pọ̀ ò lè ríra lọ́wọ́ o. bó bá ṣe gbéra ẹ̀ wọ́n ṣe máa gbé. sọ ẹ kí n lọ lé ijó báyìí. kò sí pé mi ò kí n lọ lé ijó ó kàn lójú ni. àwọn ilé ijó ò lè máa lọ bí a ti lè pàdé yín. kódà mi ò tún morúkọ ibi tó bá dìde. ta ló máa ń gbé yín lọ bẹ̀. àwọn tèmi. o ṣe ilé ijó ilé dání ti torí èmi tẹ̀ fẹ́ràn kí n máa jó. ilé lọ́pọ̀lọpọ̀. ẹ bá lọ wà ń bẹ̀ náà dáadáa àárí. bẹ́ẹ̀ni. lórí ìrọ̀lẹ́ wọ́n ṣe ká ní kéré torí ẹ ti kọ́kọ́ ẹ mọ̀ kan sí búbàdàn bí lẹ́nu. bọ́mí ẹ̀ ní sọ̀rọ̀ ẹ má wọ̀rí. Ìbàdàn àjòrò sùn ọmọ àjẹgbẹ́jẹ kára wọn máa fi kára wọn fọ́re mú. wọ́n ní Ìbàdàn wọ́n ní mò ń wá nǹkan mi ló ṣe gbé bẹ̀. But actually o ṣe gbé bẹ̀ for real no it's the truth. kábíyà wa lóòótọ́ ṣe gbé bẹ̀ rẹ̀. yes now. Okay ó wà okay orúkọ máa ń ròyìn so tí n bá wá nǹkan mi lọ́dọ̀ yẹn máa ní kí ló tó gbé síbẹ̀. excuse you. láti ọ̀dọ̀ aláṣẹ àtọ̀rẹ́ darí lè ṣe media concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọn ni Big Dams pọ̀ lọ́ba pè mí lọ́ni Damilola bá ní rẹ́ mo ní wọ́n ní Damilola Oni ló ń bọ̀ Big Dams ò kéré báwo la ṣe fẹ́ ṣe pé ẹ̀bùn wa yìí kéré mo ní ìfẹ́ tá a fi pè wọ́n tá a ti fi lé wọn kiri ìfẹ́ yẹn ó kò kakọ̀ fi jọ́ ìmú wọn pé ọṣẹ la máa gbẹ̀ fáti Dami last time ó kù lọ́kàn ni ẹ máa rí mi máa wá wọ́n ní ìfẹ́ yẹn náà ní kẹrù mọ́ wa lára ó kéré o àmọ́ kí bá wa gbà bẹ́ẹ̀. ẹ ṣe kò kéré o ó wúwo ẹ ṣe gan ni láti iléeṣẹ́ Oyinmomo àwọn tó ń ṣe agbátẹrù ètò yìí gbogbo ẹni tó wà involved pẹ̀lú ètò yìí látòrí director pátápátá tó fi dórí àwọn crew tó wà backset tó fi dórí ẹ̀yin náà Damilola Banire I admire you so much. Thank you. Yeah, thank you so much iṣẹ́ takuntakun lẹ ń ṣe. Mo sọ pé ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iléeṣẹ́ yìí ò ní jóná òkè báyìí lẹ mú ro sí òkè lẹ máa lọ láṣẹ Èdùmàrè. nínú mo fẹ́ pé nínú kí ọkùnrin lówó lọ́wọ́ àti kó ní time fóbìnrin èwo lẹ máa mú. ìyẹn máa le torí mi like owó gan in fact tó bá lówó lọ́wọ́ kò sọ̀rọ̀ torí project pọ̀ ká fẹ́ ṣe tó gbọ́dọ̀ lówó lọ́wọ́ ṣùgbọ́n bóyá kó wá fi táìmù díẹ̀ kún ṣá kí ló be like say I no dey see you. ṣùgbọ́n lówó lọ́wọ́ kò gbú owó
Kishi. Tó ń dàbí nǹkan tí ń gba 7 figures fún influencing. Tó bá wúkọ́ owó gbọ́dọ̀ jáde. Tí máa ṣe ìchì wọ́n fà láti di. Gbogbo I'm sorry yẹn sì I'm sorry yẹn. Maldives. I'm sorry yẹn. I'm sorry yẹn. Spain. Paris. First class. You understand? Yeah. Ló bá tiẹ̀ ṣe fọ́ ṣe business ká mọ̀ pé àtẹ̀mọ̀ pé ẹrù ẹ̀ kọ́ rí pé ó gbàgbọ́. Jábẹ́ lówó ẹ̀. Ẹ̀yin olórí ètò ọmọ mo lérò wípé ẹ gbádùn ètò wa bá ṣe gbé wá fún yín lóòótọ́ Damilola Oni là gbé wá. Púpọ̀ nú àwọn olólùfẹ́ wa ni wọ́n ti ń béèrè pé ẹgbẹ́ Damilola Oni wá àmọ́ àwọn náà ò ráyè. Wọ́n ṣáà máa létà wa àwọn á tún post wa wọ́n ti wá di postmaster gbà kan. Ìgbà kan wọ́n ní mi ò ń ṣe interview mo ní nítorí pé kí ni wọ́n nítorí ẹ̀yin èèyàn náà ni ẹ̀yin àjàlá tá nà ẹ gbọ́ ẹ fi ABCDEFGH kún ẹ̀yin èèyàn kan ẹ tún wá gbọ́ dé IJK LMNOPQ lẹ́yìn èèyàn kan máa mú torí tiyín ni o ṣe rí bẹ́ẹ̀ ṣe ń jẹ́ káwọn èèyàn máa sá sínú ohò ẹ̀ ń jẹ́ kan máa sá wọlé láti má wàá sọ̀rọ̀ wọn síta nígbà tí wọ́n tiẹ̀ ní nǹkan púpọ̀ tí àwọn èèyàn lè múlò gẹ́gẹ́ bí ọgbọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe gẹ́gẹ́ bí àríkọ́ṣe àmọ́ tó bá ti dórí TikTok Damilola Oni say she didn't have friend ẹ jẹ́ mú yín tí mi bá wá sí comment section yín I want to know what caused it ìdí èyí ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwa èèyàn ẹ jẹ́ ká wo gbogbo iṣẹ́ yìí ẹ jẹ́ ká wo interview yìí ẹ jẹ́ ká wo tán kó yé wa a mọ̀ pé clickbait wà o a mọ̀ but tábà ní ká wo lóòótọ́ ẹni tí iṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá fẹ́ tó jẹun kò ní kọ clickbait wèrè kò ní kọ clickbait bí ẹni tó ṣẹ̀ jáde ní Yaba left torí púpọ̀ náà àwọn ìwà yẹn ni ẹ wá jẹ́ káwọn èèyàn máa sá fún wa ṣáwa ni course because jẹ́jẹ́ làwa ń ṣe ètò wa pé ẹ jẹ́ agbá àwọn èèyàn yìí wá wọ́n nílò kí àwùjọ rí iṣẹ́ wọn ẹ̀yin kan wá lúgọ abèrè ọ̀nà tó ń ṣìnà torí ẹ̀ ń béèrè ńgbà mi ẹ̀ tún ń ṣìnà ẹ wá lúgọ ẹ wá wò pé tó ìmọ̀ ọmọ bá ti ṣe tán o káwa lọ jà láàrin ni ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó máa ń damage reputation nìyàn kò dẹ̀ ń jẹ́ kí àwọn tí a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn kí wọ́n ní ìgboyà yẹn àti jáde torí wọ́n á kọ́kọ́ máa bẹ̀rù yín kí wọ́n tó sọ pé àwọn fẹ́ wá sọ̀rọ̀ síta kó jẹ́ bó ṣe jẹ́ o fún ìdí èyí oríire àti ìdùnnú ló máa tọ́ sí wa ìyẹn ìwọ tó bá wo iṣẹ́ yìí tó wò tán tó bá wọn sọ wípé dẹ̀nsẹ̀ bó ṣe rí lélẹ̀ ẹ má gbàgbé wípé mo máa ń sọ fún yín àwa òbí iṣẹ́ wà lọ́wọ́ wa o who must ṣe kí ni who must stop once you have the capability to do chikìchikì gbangban in tó bá ti jáde tí ò ń ṣe blender àti television tó jọ ọmọ ló jáde bẹ́ẹ̀ dákun bá mi tọ́ o torí àwa náà gbìyànjú àti tọ́ tiwa ọmọ tí yín dẹ̀ láǹfààní láti pàdé ọmọ orú àwa báyìí àmọ́ àwa atọ́ tiwa èyí náà ẹ̀tọ́ ti yín kórílẹ̀-èdè wa kó lè gbèrú ju báyìí náà lọ ire o.